ǹjẹ́ ọmọ àtàndá ògé mo tún ti dé ọmọ bóore pọ̀ ọmọ kọ́kọ́ sọ ọlá ọmọ ọ̀bàjẹ́ ọ̀tán bọ̀rọ̀ ọmọ ẹni wẹ̀yìn lọ́wọ́ ẹ̀gàn ọmọ ẹni jáde lè bú tó lórí búnibúni lọ́mọ aráyé abì ìbú wọ̀ntìwọ̀ntì adépẹ́rẹ́ bí ewé ìyeyè ẹ̀fún kan kèé mọ́jọ́ èdè kan ò gbọ́dọ̀ di bàrà wọn kì í wọn rẹ̀ kì í tán lé aláró wọn wí wọn sọ òní tán lẹ́nu alákànbí ọmọ agúnyán pupa fàlejò pupa yọkọ̀tọ̀ nípọn àjìfà ẹ lè láǹfààní kẹ́ ẹ fi síbí yìí ẹ fi síbẹ̀. Orí àbólẹ̀ Yorùbá ló ṣe pàtàkì ló sì ṣe kókó nítorí ìran ìkan wọn pawọ́pọ̀ wọn mọlé láìran ìrùn wọn pawọ́pọ̀ wọn màjìyàn ìròyìn wọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn àìrìnpọ̀ ejò níjejò níyà àkọ́kọ́ ó síwájú kí paramọ́lẹ̀ ó tẹ̀lé kí sèbí ọmọ kùnbọ̀ lẹ́yìn ẹ̀ta ni ó jẹ́ fojúkojú afàyàfà kò ní bẹ́jà bá kàn wípé wàhálà kan ṣẹlẹ̀ nílùú Ìbàdàn tá a bá wò ó ikú tí máa ń pa ojúbẹ ẹni òwe ní ńlá ní ń pa fún ni ohun tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ẹ ti mọ̀ pé ààbò ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì ó ṣe kókó orí ọmọ Yorùbá tá a bá láǹfààní wípé ìmí òjò ọ́ ìwọ òjò mi ló bá wa débi tá a dé lónìí àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ kámẹ́ni àgbà ọ̀tọ́ sí ló fi jẹ́ pé ẹjẹ́ apagbára pọ̀ ká pàmọ̀ pọ̀ ká pèrò pọ̀ láti gbé orírun wa lárugẹ nítorí ọmọ Yorùbá à ń sunkún orí Yorùbá is my tribe where my parents were born ibi tí wọ́n bí àwọn òbí mi sí Yorùbá land was once a place of joy and pleasure ó jẹ́bì kan tó ṣe wípé ilé ìdùnnú àti ayọ̀ ni how could I abandon my origin bó mo ṣe fẹ́ pọ orírun mi tì àmọ́ bó la ṣe fẹ́ dáàbò bo orírun yìí tí ò ní látẹ̀tì òun ni ọ̀gágun alàgbà olóyè májà sọlá ń ké tantan lọ́jọ́ kìíní àná wípé ikú ń bọ́ mọ́ rìn ọmọ òfura àmọ́ lábẹ́ bó ti lè wù kó rí gbogbo oyè tí wọn bá ti bọ́ ọdù á jẹ́ pé kìí ṣoyè gidi orí àwọn aráàkè òkè ọ̀kan ọ̀hún gbólóyè májà sọlá bá ti dé ni wàhálà máa ń dé sí wọn lọ́rùn àmọ́ tó o bá ti ní rivalry ní gbogbo ọ̀nà tó o bá ń tọ̀ lọ́mọ pọ́nà tó ń tọ̀ kìí ṣọ̀nà rẹ̀ kí la gbé kílẹ̀ jù kí ni májà sọlá rà nígbà yín gbogbo ìgbà tí olóyè májà sọlá tíràwọ̀ rẹ̀ bá ti ń tẹ̀ wáyé lẹ́mọ̀ gbọ́ kò kọ́ṣẹ́ kò ṣe gbá kò ṣàwo ta ní bá yín sọ yẹn ta ní láǹfààní tí ń bá yín jàjàgbà orí ẹjẹ́ àjọṣe àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù lórí à ń sọ̀rọ̀ ààbò bọ́bá wùjọba bí wọ́n bá ní olóyè májà sọlá àfàbólẹ̀ Yorùbá lé ọ lọ́wọ́ wọ́n mọ̀ wípé ó ka ó ṣòó wọ́n sì mọ̀ wípé òun lọkùnrin tó fi ṣe ọ̀hún rán kò lọ́mọ ogun àìlọ́mọ ogun rẹ̀ ó lé Sálísù kúrò nílùú Ìgàngàn ẹni a bá rán níṣẹ́ ta lẹni Ọlọ́run tá a bá rán ni níṣẹ́ ó yàtọ̀ sẹ́ni tó rárá rẹ̀ Èdùmàrè ló dé ní fìlà ìmọ̀ lóró láṣọ ọgbọ́n ló fi bùbá làákà ìbọrùn ló fi jẹ́ pé àbólẹ̀ Yorùbá ṣe pàtàkì ó ṣe kókó nígbà táwọn bàbá wa ti ní ẹ má jà tì lọ nítorí ìjà yìí kò ṣeé dájà bẹ́ẹ̀ lómi ọba sọ yóò ní ẹnu níjà ogun agbolé ló lẹ́lòmíì kò ní òfin délùú bàbá rẹ̀ mọ́ ìyá àjẹ́ ń sàsími ní òfin délé mọ́ agbolé lásán ogun ìlú ló lẹ́lòmíì nínú ìlú ká tó wá ní ámbọ̀sibọ́sí odidi ogun orílẹ̀-èdè ìjánu àwọn èèyàn tún wá lọ lábẹ́ wípé kí ló dé tó lóye májà sọlá ń tó láǹfààní tí yin Tinubu orí ore la fi ń san ore tùẹ̀ la fi ń san tùẹ̀
bí wọ́n bá sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé bá wa fi májàsọ́lá lẹ̀ tí ọ̀gá gbọ́ ẹ dákun kí la fẹ́ ṣe sí. Mo kí Alhaji Abdullahi Seaworld láti ìlú Èkó, bàbá Abdullahi forward ever backward never. Tí wọ́n bá sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu wípé kò sọ̀rọ̀ ńbẹ̀. Àmọ́ bàbá yìí wò wípé kí ni májàsọ́lá ṣe tẹ́ fi tì mọ́lẹ̀? Ṣó gbé wa lọ́mọ ni? Kí ni ohun tó ṣe? Májàsọ́lá kò ṣe nǹkan kan lórí pé ó ń pariwo pé ẹ má jẹ́ kí ìyà jẹ ọmọ Yorùbá. Ìran mi ẹ má jẹ́ kí ìyà ó jẹ wọ́n ló láǹfààní ló ń pariwo ló wá di wàhálà. Wàhálà yìí ni wọ́n pagbára pọ̀ ni wọ́n pàmọ̀ pọ̀ ni wọ́n pèrò pọ̀ lórí olóyè Májàsọ́lá lé lórí. Ni wọ́n wá ka mọ́lé sí lórí pé ọlọ́kọ ò rọ́kọ aláyọ̀ ò ráyà. Ọlọ́mọ ṣàfẹ́kù ọmọ rẹ̀. Ó ní ẹ̀mí tó bá lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń mú olóyè Májàsọ́lá wípé Onítìrí òun ni ẹni tí a rán níṣẹ́. Níjọ́ tí àwọn ọmọ Onítìrí tí wọ́n wá lẹ́tà tí wọ́n mú wá rèé, èmi ni mo gbà lọ́wọ́ wọn, wọ́n sì láǹfààní wọ́n kà fún gbogbo yín, ni èmi ni mo sáìn ẹ̀ tí wọ́n fi ń bẹ̀bẹ̀ wípé ojú àwọn ti là olóyè Májàsọ́lá ẹni tó fi ṣe ogun rán ni. Lẹ́tà ọ̀hún náà rèé, tó bá ṣe rí rí Agodi Correctional Center. Wọ́n kọ Agodi Correctional Center, Agodi, Ibadan, Oyo State, 9th February 2026. Chief Sunday Adeyemo, aka Igboho, Soka area, Soka, Ibadan, Oyo State. Dear Sir, commendation letter. It reads, wọ́n kọ́kọ́ kí oríkì ìlú, wọ́n ní Igboho mọ̀rẹ́, ọmọ alágbàdo òde, ọmọ atapẹ́tẹ́ wọnú omi. Gègèrè ni wọ́n kọ́ àmọ́ gègèlè lódò sànyà. Ọmọ sànyà òde mi ní bàrà àdí, omi kò sí ní kán sí mi lẹ́nu. Ọmọ òkúta mẹ́ta Ìgbòho, ọ̀kan ṣe mí dábọ̀dábọ̀, ọ̀kan ní kí ọmọ rọra. Ọ̀kan yòókù nígbà tó ọmọ lẹ́tà wọn ní tẹ́ bá lè rí màá kà á fún yín láti jẹ́ kí gbogbo owó mọ ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn igun Onítìrí tí wọ́n láwọn ń claim reform, àwọn ni wọ́n kọ wá. Ohun tí wọ́n fi DHL rí. Èmi ni mo gbà á. Tó o bá wo bí yìí, wọ́n kọ to Chief Sunday Adeyemo Igboho. Èmi ni mo gbà tí mo sign. Wọ́n wá kọ ọmọládé ládé aláàfin ọ̀ládé adé aládé kún lágbà fàlààfin etc. We are the Yoruba Nation Group, catch and detained in Agodi Correctional Center since April 13, 2024 to date. So wọ́n ti lò bọ́bá máa fi nínú oṣù kẹrin, wọ́n ti lò ọdún méjì ńbẹ̀. Àwọn ìyá wa Onítìrí tí wọ́n ní wọ́n ti reclaim kọ́mọ gbàjọba, àwọn ọmọ tí wọ́n tì lákòókò náà tẹ́ ń pe olóyè Májàsọ́lá ní fẹnu wúgèètì fẹnu jáwáyà rí. Tó ní ẹjẹ́ àrìn ló fi jẹ́ wípé má fi ọ̀rọ̀ olóyè Sunday Igboho gbé ọ̀rọ̀ Nnamdi Kanu. Gbígbóná báwọn Nnamdi Kanu ṣe ń gbé ni wọ́n fẹ́ jẹ́ ká gbé ńgbà náà. Àmọ́ olóyè Májàsọ́lá ní pẹ̀lẹ́ la fi ń pàmùrùkù pẹ̀lẹ́, ẹ má jà gbógun tọmọ ìyá wa. Látàrí wípé bí Nnamdi Kanu ṣe gbógun tàwọn ọmọ ìyá wọn ráǹfààní láti lóko láti lodò sit at home ni wọ́n fi paralyze ohun tí wọ́n ń pè ní economic north east nígbà náà. Àwọn ọmọ Onítìrí ló wá kọ̀wé sólóyè Májàsọ́lá wípé ẹ dákun ẹ gbà wá kalẹ̀, ìyà ń jẹ wá. Ẹ jẹ́ n kà á bí wọ́n ti kà á. We are the Yoruba Nation Group, catch and detained in Agodi Correctional Center since April 13, 2024 to date. We will,
We want to appreciate and identify with you for all your contribution towards development. À ń dúpẹ́ lọ́wọ́ yín, à ń kí yín látàrí wípé ìgbéga tẹ́ ń ṣe towards our own native land lórí orírun bàbá wa Yoruba land. We also want to appreciate God. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọba Elédùmarè in your life lórí ìgbésí ayé yín. The good people God used for you to gain your freedom. Lórí àwọn èèyàn gidi ẹni bí ẹni èèyàn bí èèyàn tẹ́ fi láǹfààní láti ní òmìnira. From the head of the Nigeria government látorí ibi tó ti bẹ̀rẹ̀ tó jẹ́ olórí orílẹ̀-èdè Nigeria etc to have your name off the wanted list láti yọ orúkọ yín kò níbi ẹni tí wọ́n ń pè lọ́daràn tí wọ́n ń wá kiri. We wish you good luck. Orí adúpẹ́ o lọ́wọ́ inú ìrere tẹ̀yìn. We want to appeal to you, sir. Afẹ́bí rẹ̀ bẹ̀ sí yín to come to our aid láti wá ṣùgbọ́n wa láti ràn wá lọ́wọ́. Help us appeal to the people, to the good people of the Yoruba land. Láti bá wa bẹ̀ àwọn àgbààgbà Yorùbá, àwọn èèyàn dáadáa ẹni bí ẹni nílẹ̀ Yorùbá, our traditional fathers, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, to be precise, lápẹẹrẹ kings, chiefs, àwọn ọba àtàwọn èjìgbàrà lẹ̀kẹ̀. Mo kí àwọn Fájìmí, àwọn ńlá tí wọ́n ń jẹ fẹ́ yẹ ọ̀gbẹ́yìn kùlé mọ yodù tó wù lójú ọ̀pẹ̀lẹ̀. Wọ́n wá ní ṣọdẹ ayé Olúgbẹ̀rẹ̀ ní ṣọṣẹ lóde tọ̀run èjèèjì mo gbé wọn ọ̀gbẹ́ni kankan adáfá fún alára tí ń ṣeré méjì lóòjọ́ rẹ̀kúrẹ̀kú oko. Ifá ògbèyìn irúnmọlẹ̀ yóò tún ti yín ṣe. Orí wọ́n láwọn bẹ gbogbo ọba aládé àtàwọn èjìgbàrà lẹ̀kẹ̀. And one meaning Nigeria and one meaning Yorubas àti àwọn àgbààgbà Yorùbá to as a matter of urgency láti dìde lórí ọ̀rọ̀ wa kánmọ́kánmọ́ look into our matters kí wọ́n dìde lórí ọ̀rọ̀ wa. We are suffering seriously. Ìyà ń jẹ wá gidi gan o. We are suffering seriously here in Agodi Correctional Center. À ń jẹ orí burúkú yà, òfò yà, àdánù yà. Wọ́n láwọn ń jẹ orí burúkú yà, àwọn ń jẹ àdánù yà. Our wives, àwọn ìyàwó wa, jobs, families, health, to mention just a few. Lórí iṣẹ́ wa, lórí àwọn ẹbí wa, lórí ìlera wa, lórí àwọn ìyàwó wa, ká sọ díẹ̀ níbẹ̀. I suffer and seriously begging for prompt and immediate attention. Wípé ẹ dákun, ẹ dìde lórí ọ̀rọ̀ wa kánmọ́kánmọ́ ní ràbájì gan àti ní rẹ́gẹ́dẹ́ fín. In fact, we have various depressed of infection. Wọ́n láwọn láǹfààní àwọn àìsàn kan ṣàwọn nínú ara. Ẹ mọ̀, ogun òrí bí yán, ogun òrí bí ẹ̀kọ́, ogun ọ̀dàbí kájàmọ́ làwọn ọbẹ̀ gbẹ̀gìrì. Tá ẹ̀ bá gbàgbé àwọn kan tí wọ́n lọ sílé ìgbìmọ̀ nílé Ọ̀yọ́ gbà kínní àná. Àwọn ni wọ́n kọ lẹ́tà yìí láti Agodi tí wọ́n kó wọn sí. DHL tí wọ́n fi DHL ẹ̀ wá rèé. Inú envelope tí lẹ́tà ọ̀hún wà rèé. Èmi ni mo sign tí mo gbà lọ́wọ́ wọn lẹ́nu géètì nígbà tí wọ́n mú wá sílé olóyè Májàsọ́lá. La fi ń sọ fún yín wípé ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Wọ́n láwọn ti wà ń bẹ̀ láti with the Yoruba Nation Group cash and detained in Agodi Correctional Center since April 13, 2024 till date. Àwọn igun Onitiri tí wọ́n lọ reclaim, tí wọ́n láwọn ti lọ gba ìjọba táwọn fẹ́ reclaim lẹ́tà tí wọ́n kọ wá rèé. Orí tí wọ́n fi DHL ẹ̀ wá rèé. Orí mo ní kí n update wa nítorí àsìgbà tí olóyè Májàsọ́lá ti dé. Mi ò ráyè bọ́ sórí agbágbé kí n bá wa sọ̀rọ̀. Ni mo fi ní nígbà tí mo ti ní àwọn èèyàn mi tí wọ́n ń bẹ̀ẹ̀bẹ̀ Masbi ó ń bẹ̀ẹ̀bẹ̀ àti Omeyo ni mo fi wò wípé báwọn bá ti ń láǹfààní tí wọ́n ti ń kéde fáráyé gbé
kó ní káṣà ti gbé síbì kan nítorí ọ̀nà ló pọ̀ ní òjọ́kùnrin ọlọ́mú ohun tí mo mójútó pọ̀ ju mídíà lọ àmọ́ pápápá là ń dóbò Asírì kó má bàa buni jẹ mo ní kí n sáré wá pápápá bí awọ bàbá ọ̀ṣọ̀nà èyí ni ó jẹ́ mọ́ sọ fún gbogbo wa wípé ohun tó kàn ní ìsìn òun ni bá ṣe ní security tí ó dáàbò bo orírun wa ọ̀rọ̀ Yorùbá nation bọ́ ọba nífẹ̀ẹ́ olóyè Mọ́jàsọ́lá òòtún ní kó dìde kó nìṣó ìfẹ́ olóyè Mọ́jàsọ́lá ló ṣe pàtàkì nítorí ẹni bá níwá aṣọ kò ní gbàdúrà káṣọ òyà ẹran tí olóyè Mọ́jàsọ́lá náà ó níyàwó ó bímọ ó fẹ́ òun náà sì jẹ́ni tó ṣe pé ó rọ́wọ́ họrí àwa tá àti ìrọ́wọ́ họrí ohun tó dàyà kan wọn ò lè dàyà kọrú ẹ̀ àmẹ́ni tá a bá rán níṣẹ́ ẹni adé bá yẹ ni ẹjẹ́ afádé fún èèyàn tó bá yẹ nípò ni ẹjẹ́ àfipò náà lọ òun lọ kékàrà kékòrò tí soríyọ̀ ní jìnnìjìnnì àtúwọn ká níbi wọ́n gbé dáná rọ́ díkan lùkan ọ̀kúnmọ́ lóorun ọ̀dọ́mọgẹ̀rẹ̀ wọ́dù ọlọ́tẹ̀ ọmọ ọ̀ṣọ́ méje lọ́mọdé yẹmọ ọ̀ṣọ́ àkọ́kọ́ ní fi ń jíjagun ajímọ̀gbọ̀n fàlẹ́yìn nìkejì lọ́sọmọdìgbàbọ̀ lọ́wọ́ ọmọjú ọ̀tá fàgbáyì àríwọ̀n mọ́sà abáwọn rùmọ́jẹ̀bi mọ̀ wá ń bi wá ṣe kólóyè Mọ́jàsọ́lá ó gbégbèsè láti gbà wọ́n kalẹ̀ àbí kí wọ́n fi lẹ̀ Mr. Ẹ̀sán ní bí a bá wí fọ́mọ ẹni a gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókó láwò àwa béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá yìí pé ṣé ká gbà wọ́n kalẹ̀ àbí kí wọ́n fi wọ́n síbẹ̀ nítorí lọ́jọ́ kìíní àná wọ́n wà lára wọn tí wọ́n ń bú èébú àmọ́ ojú tó gùn lólóyè Mọ́jàsọ́lá fún wọ̀rọ̀ yìí wípé ẹ jẹ́ á kéde ẹ jẹ́ á pariwo ká ṣe ohun tí wọ́n ń pè ní awareness rally láti jọ mọ̀ pé a ṣetán láti lọ awareness there is not any casualty kò sí wípé ẹ̀mí sọnù níbi rally tí olóyè Mọ́jàsọ́lá ń ṣe ló fi jẹ́ pé nígbà tí wọ́n fi wọ́n lẹ̀ kò tẹ́kì prọ́sẹ̀sì kankan lọ dandan nígbà tí wọ́n ti mọ̀ wípé olóyè Mọ́jàsọ́lá never committed any crime mo kí àwa dúpẹ́ Agboola wọ́n ní more wisdom my lovely brother ẹ ṣé o ìyá mi èmi náà nífẹ̀ẹ́ yín gbogbo ohun tẹ́ ẹ fi nífẹ̀ẹ́ mi Ọlọ́run ní jẹ́ ń jọra mi lójú ìwà ìgbéraga Ọlọ́run mọ́ fi sọ̀rọ̀ mi nítorí ẹni tọ́lọ́run ọba jù ú lẹ̀ ìwà ìgbéraga ni ó gbé wọ̀ ọ́ ló fi jẹ́ pé bí mo bá ń gbéraga ìfijọ́ ọmọ àlè ni mí bẹ́ẹ̀ bá olóyè Mọ́jàsọ́lá tó jẹ́ gbọ́n gan fúnra rẹ̀ kó o tó kí o ti gba búbú ìdọ̀bálẹ̀ o ti gba búbú kọ́lọ́hún kó dé àwa náà lẹ́mìí débẹ̀ tó ṣe wípé ká mọ́ jọra wa lójú gbogbo ohun tó bá wù ká kó jọ láyé má jà ní ẹ̀mí ìgbéraga abúlé Yorùbá tá a wá sọ̀rọ̀ lé lórí yìí ta lẹni tó kápá ẹ̀ tí ó kàn ní jókòó sọ́fíìsì máa pàṣẹ làwọn àgbààgbà wá péjọpọ̀ wọ́n kọ́lé ọgbọ́n wọ́n kọ́lé ìmọ̀ wọ́n kọ́lé òye wọ́n wò wípé tá a la lè rán níṣẹ́ yìí bí èso olóyè Mọ́jàsọ́lá Àdìsá òun ní pátákó tí ń tẹ̀sí lẹ́nu kankan ẹ̀bí tí alapa tí ò ṣe é bù wò òun làwọn àgbààgbà wá péjọpọ̀ wípé bọ́ bá ṣe é ṣe ká mú ààbò ilẹ̀ Yorùbá ká gbé fọlọ́yè Mọ́jàsọ́lá nítorí bá a bá gbé fáwọn kan ní ọ́fíìsì ni wọ́n jókòó tí wọ́n máa pàṣẹ àmọ́ olóyè Mọ́jàsọ́lá bọ́ bá gbarú iṣẹ́ yìí ọmọ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ́ra wọn níṣẹ́ wọ́n sì láǹfààní wọ́n pàgbára pọ̀ wọ́n pàmọ̀pọ̀ fúnra wọn náà wọn náà mọ̀ bọ́ ọ̀tà la fi ń rọ gbogbo ọmọ ẹ̀yin Yorùbá wípé gbogbo tó jẹ́ Yorùbá nation ẹ jẹ́ á gbé tìṣẹ́gbẹ́ kan náà o àìwí bẹ̀ ká kú bẹ̀ bọ́bá wọ̀ ọ lè bú mi ìwọ ló mọ̀ Mr. Ẹ̀sán ní Sunday Adéyẹmọ is a very humble despite ẹ má jẹ́ ṣe ìbò sọ tó ráwọ̀ òkèwé ọmọ ìlú òkè làwa ó ní Sunday Adéyẹmọ is a very humble despite his words and influence I love him ọmọ Yorùbá ni wọ́n bàbá olóyè Adéyẹmọ Ìgbòho ṣáà ẹ bá wa dá sí wọ́n mọ̀ gbọ́ náà báyìí bí n bá ti parí agbègbè tí mo fẹ́ ṣe yìí ibi abátúbà sì sí títí ọ̀la sọ̀túnla ìjẹ́ gbọ́ àmọ́ mo mọ̀ pé dúdùn lọ́sàn ó sò orí Àkànbí
ẹ jẹ́ apagbára pọ̀ ká pàmọ̀ pọ̀ ká pèrò pọ̀ ẹ má wariwo ọjà èèyàn kan wà tí ń pera rẹ̀ lálágbára má gbàgbé pé ohun tó pè ní ẹgbẹ́ tó dálẹ̀ ọwọ́ èèyàn kan ni wọ́n ti gbà á. Mr. Adéọlá wọ́n ní may Almighty Elédùmarè bless your effort. Ẹ ṣé o, Ọlọ́run ò ní fẹ̀yìn náà lẹ̀. Èèyàn kan wà ẹgbẹ́ kan wọ́n dá àjọ. Àmọ́ lábẹ́ ẹgbẹ́ tí wọ́n dá àjọ yìí, èèyàn kan ló ní ẹgbẹ́ yìí tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀, ẹgbẹ́ yìí fọ́ yẹlẹyẹlẹ, olóye ni mò ń bá sọ̀rọ̀. Wọ́n láwọn jagun fúnra Yorùbá, ogun tí wọ́n jà fúnra Yorùbá, oṣù kan péré ni wọ́n lò kí wọ́n tó tú wọn sílẹ̀. Ẹ má jà fi wí ẹni tó lo ọdún mẹ́rin tí wọ́n declare rẹ̀ wanted. Yóò ti mọ yá àwọn olóye, yóò sì mọ yá àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn. Orí nǹkan yìí nǹkan mi ni aríran lọ wò wá ó yàtọ̀ sẹ́ni tí mójú ẹ̀ débẹ̀. Àmọ́ ẹni àná lára ń ta. John the Baptist ló baptize Jésù àmọ́ Jésù níràwọ̀ jù lọ. Gbogbo ẹni tí ó bá ti gbà fúnràwọ̀ tó jáde, oòrùn ti ṣèmọ́lẹ̀ tọ̀sán, òṣùpá ṣọ̀lá àti ẹ̀ láàjìn. Ẹ má jà aṣojú tótó ṣíṣe Olúwa. Orí ní ń dání, kò sẹ́ni tí ó dá orí, aṣẹ̀dá ní ń dání, kò sẹ́ni tí ó dá ṣẹ̀dá. Borí máa ń bá wọn jà wọn apèdùmọ̀rì lẹ́jọ́, wọn ò mọ̀ pé kò sóríṣà tí ń dánigbà lẹ́yìn orí ẹni. Orí ní ń gbéni tá a fi dádí owó, orí ní ń gbéni téèyàn fi tẹ̀pá àlẹ̀kẹ̀. Elédùmarè will continue to uplift and guide our father Olóyè Sunday Igboho. Thank you very much. Ó wá lẹ́yìn gbogbo olólùfẹ́ tá ẹ̀ ń fẹ́ wa fẹ́ ṣùgbọ́n wa. Nítorí ẹ̀dá òní wà kó má kù síbì kan, kò sẹ́ni tó pé tán. Gbogbo tẹ́lẹ̀dùmarè dá lónìí kankan táyọ̀ kò mẹ́. Bóyin ti da tó afárá oyin ò ní jẹ afárá oyin móyin o. Bọ́sàn ti da tó ò ní mu kóró mọ́sàn. Bàbálùmọ́ ti da tó station rẹ̀ lọ́yọ̀ dànù. Bẹ́ẹ̀ràn ti da tó òróòro bẹ̀ ò ní jẹ́ jẹ́mẹ́ràn. Gbogbo ń tá a dá lónìí kan tá a yọ kú ò níbẹ̀. Gbogbo èyí tá a bá fi ṣẹ̀yìn lórí ìrìn àjò Yorùbá nation. Ẹ má bínú torí garawo ò ní bínú epo, orí ò ní bínú ewé atari ò ní bínú oògùn. Akí Alhaji Ládélé Motors jẹ Germany ni wọ́n ti dé láti bí ìjẹta àmọ́ ńgbà wọ́n dé àgbo tá a tún fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n ní bí 500 euro làwọn rà wọ́n fún wa. Malam Noah Autos ẹ máa bá wa pè wọ́n sórí ẹ̀rọ agbàgbé wọn. Bọ́ bá yà àwọn náà padà darapọ̀ mẹ́tò tí wọ́n mọ̀ fún wa ní owó. Àwọn náà wà ń bí. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé Malam Noah Motors yìí òun àti Lady K ni wọ́n jọ pẹ́ ní Agodi Àbújá. Ẹni tí ó ti ní owó onílé ọlọ́nà ni. Àmọ́ òun náà jìyà abẹ̀. Àmọ́ nígbà tí bàbá dé kàkà tí bàbá fi máa bá wa fìdí gbòógì bàbá sún ni ń fò káàkiri bí ẹyẹ ni. Tá a bá rí lọ́sẹ̀ yìí ó tún lè lóṣù kan kó tún fò. Ago tí àwọn náà bù mí lélẹ̀ yìí àmọ́ mo wá ní kán bù mí ní bláàkì kan sí wọ́n láwọn ò fún mi. Gbogbo ayé ẹ bá mi bẹ̀ wọ́n. Noah Motors Ọlọ́run ó tún jẹ́ ó máa da sí ni kù níyẹ̀ẹ́lẹ̀. Mo kí gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú ilé pẹ̀lú mi lára wọn ni Òmeyọ̀ ẹ máa bọ̀ jẹ́ kí gbogbo ará ilé ó kí yín. Àwọn lèjìká tí ò jẹ́ kí aṣọ ó jábọ́ nítorí ẹ̀mọ̀ wò wípé àwọn òwò ni wọ́n ń bẹ ń bẹ. Wọ́n ń bẹ pẹ̀lú mi. Àwọn lèjìká tí ò jẹ́ kaṣọ mi. Masbi àwọn náà ń bẹ ń bẹ ẹ̀mọ̀ òun náà ń bẹ ń bẹ ọkùnrin jọ́gọ́lọ́ ẹbí ewé kókò gbogbo wọn pátá ni mo kí. Mr. Ibiyemi àwọn náà wà ń bí ẹ mọ̀ pé iṣẹ́ yìí ò ṣe é dá ṣe kárìn kápọ̀ yíyẹni bí wọ́n bá tì ọ́ síwájú pé wọ́n ṣáájú mọ́nira rẹ bí pàwọn yòókù ẹrú ni wọ́n o. Àwọn kan ni wọ́n ń to iná àwọn kan ni wọ́n ṣe. Masbi àti dárúkọ yín ẹ̀yin lẹ̀ dúró sójú kan ọ̀nà ló pọ̀ ní òjò ọkùnrin ọlọ́mú gbogbo wọn pátá ni wọ́n ń bẹ ń bí ọkùnrin jọ́kọ́lọ́
bí kókò orí pọrọkọtọ bí ọká arìn bí ẹni ẹgbẹnu ẹgbẹ ọdún akọ lè fi ṣe gbogbo yín pátá la kí a ò lólódì níbì kankan ìkan pawọ́pọ̀ wọn mọ̀lé ńlá ìrìn ìrùn wọn pawọ́pọ̀ wọn màjìyàn àwọn oyin pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni orí ọ̀sáwò ìwòrìwò ohun abádìjọ wò gẹ́gẹ́ ní ń gún bá a ṣe jọ ń ṣe tí kò síyà sí ìfẹ́ la fi ṣe ìfẹ́ là kọjá òfin ìfẹ́ l'Elédùmarè fi dálé ayé ìfẹ́ l'Elédùmarè fi dóhun gbogbo ìfẹ́ tó ní sí wa lójú ó fi wá jọba lórí ohun gbogbo tó dá ìfẹ́ yìí ló fi dá wa lẹ́nìyàn ọba tó tó bọ ni ṣe rí kólúwọ ọlọ́mọba mi lónìfẹ́ kì í ṣe àdáda sílẹ̀ lọ́wọ́ nu bíbélì rẹ Jòhánù 4:16 Olúwa fẹ́ràn maráyé tó bẹ̀ gẹ́ lójú ó fọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa ìfẹ́ yìí ni Jésù sì ní sọmọ aráyé ọ̀hún títí tó fi rí kó fẹ̀mí ẹ̀ nílẹ̀ tá a bá sì láǹfààní tá a bá wọnú Kùránì ó ní ó bọ̀lọ̀ wá tọ́ mínàlẹ̀ ìmọ̀ni ká nífẹ̀ẹ́ ẹ̀yà wa ká nífẹ̀ẹ́ èèyàn wa orí ara àgbàgbọ́ ni ìfẹ́ àwọn èèyàn wa àti àwọn ará wa la ní lóṣù wa àwọn bàbá wọn oníṣẹ̀ṣe wọ́n ní ṣé babaláwo ni wọ́n babaláwo ni wọ́n babaláwo tí ń gbọ́ fún yanranyanran tó padà di babaláwo èjèèjì mọ́gbè wọn ọ̀gbẹ́ni kankan adéwà fún alára tí ń ṣeré méjì lóòjọ́ rẹ̀kúrẹ̀kú oko agbósá ni wọ́n ń pe ayé gbogbo aláàgbò láàpọ̀ láyé arẹ̀dẹ̀bí lórúkọ tí wọ́n ń pè wọ ilẹ̀ àkúkùnkù lórúkọ tí wọ́n ń pè wọ ọ̀run ọmọdé kò ní morúkọ àgbààgbà mẹ́ta kíkó pálẹ̀ wèrèwé ǹjẹ́ àti morúkọ àgbààgbà mẹ́ta lónìí ikú kan gbọdọ̀ pa wọ́n lè orúkọ àgbà àkọ́kọ́ tá a mọ̀ òun ni agbósá kábà wọn gbó kátọ́ láyé orúkọ àgbà kejì òun là kúkùnkù olúwa kọjá bá wọn púpọ̀ wọ̀ ọ̀wọ́ orúkọ àgbà ìkẹta alárẹ̀dẹ̀bí kámọ́rẹ̀ dànù láì bá wọn gbé láyé sí wọn rere adé àfọ̀ Ọ̀rúnmìlà lọ́jọ́ tí baba ń lọ sílùú àìlára lọ́jọ́ tí baba ń lọ sílùú àìlẹ́nìkan Ọ̀rúnmìlà ní bó bá ṣe bí ìṣètò òun ni ẹsẹ̀ kan lè kúkú fi gbọdọ̀ tí fi gbọdọ̀ lọ́wọ́ olódò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kágbàlú lọ́wọ́ wọn ẹsẹ̀ kan nìjà kó fi gbọdọ̀ tí fi gbọdọ̀ lọ́wọ́ ọlọ́nà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kágbàlú lọ́wọ́ wọn Ọ̀rúnmìlà ló déwé ọlọ́jà gbàlú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kágbàlú lọ́wọ́ wọn ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò ó dàbọ̀